Ojútólé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ o Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá Ojútólé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń Ojútólé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù Ojútólé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n Ojútólé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. Orúkọ ní ẹ̀kúnrẹ́ sà. Orúkọ mi ni ọba ìṣègùn Fadọ́là láti ìlú Ìlọrin. Láti ìlú Ìlọrin. Ìlú Ìlọrin ìlú tí wọ́n gbàgbọ́ pé ìlú àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni. Báwo ló ti wá rọrùn fún yín láti gbé bá wọ Ìlọrin tí ò dẹ̀ sí àwọ̀ tó sí nǹkan? Mùsùlùmí lèmi náà. Mùsùlùmí gangan ni èmi náà. Láti ilẹ̀ wa bí? Láti ilẹ̀ wa. Láti ìlú ọmọ Ìlọrin gangan lèmi. Ọmọ Ìlọrin ni. Mùsùlùmí sì lèmi. Sọ ti yé báyìí, ibi tó sì bí mi sí Ìlọrin ni. Sọ ti yé báyìí. Sọ àmọ́ bí tọ́lọ́ ní ìrìn àjò táwọn orin iná láàrin èyí tí wọ́n sì jú wa lọ́wọ́ lórí ẹ̀. Ìrìnàjò yín dèdè Ifá wà ló ti wá bẹ̀rẹ̀. Títẹ̀ ó bẹ̀rẹ̀ bí ẹ bá gbé. Ìlú tí mo gbé ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ ìṣègùn. Ìlú wo nìyẹn? Ṣàwó ni mo gbé dàgbà. So ìlú Ṣàwó ni mo ti kọ́ iṣẹ́ ìṣègùn. Sọ ti yé báyìí sìn wọ́n ti kọ́ mo padà sí ilé bàbá tó bí mi lọ́mọ ọmọ Ìlọrin gángan lèmi náà. Sọ ti yé báyìí. Ẹ bá ní ká wo ìṣẹ̀ṣe ojú ipò tó wà ní ọdún mẹ́wàá sísìn àtàsìkò tá a wà yìí kí lẹ fẹ́ sọ nípa ìsà? Àlè fi bí àwọn bàbá wa ń jọ bí wọ́n ṣe ń ṣe ìṣẹ̀ṣe ká fi wé àwọn ọmọ tá a wà ń bẹ̀ nísìn àwa tá a wà níbẹ̀ nísìn àwa gẹ́gẹ́ là ń ba nǹkan jẹ́ jù. Ẹ ṣáà wò sà. Torí pé báwọn bàbá yẹn ṣe ń ṣe àwọn ọ̀fọ́lù wọn bẹ̀ mọ́ a ò dẹ̀ tẹ̀lé nǹkan tí àwọn bàbá yẹn ṣe òun ló fi dàbí gbogbo nǹkan rí bó ṣe rí ẹjọ́ lásán sọ̀rọ̀ bá yẹ pariwo pé Ìlọrin ògbàṣẹ sí inú Ìlọrin làwa wà tó ti yé sí táwa dẹ̀ ti ṣe iṣẹ́ ìṣègùn táàdẹ̀ jáwé táwọn wa ipò Ìlọrin ọ̀dẹ̀ díyàn lọ́wọ́ pé kí yẹn má ṣe ẹ̀sìn tó bá wù ẹ̀sìn tó bá ti kọjá ìyá rẹ tó ti yé sí báyìí wọn ní dààmú rẹ débi bá di ẹ lọ́wọ́ mbẹ. Bàbá ọmọ Ìlọrin ni yín. Bẹ́ẹ̀ni ọmọ Ìlọrin ni mí. Ìlú Àlùkùránì. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́ wá gba ìṣẹ̀ṣe àwọn òbí yín kí ló sọ kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn àbákan gbà. Wọ́n bí nípò léyìí pé ibi tí Ọlọ́run ní eré àjò tèmi orin nìyẹn gbogbo àwọn tó bí wa mùsùlùmí ni wọ́n tó ti yé báyìí sìn bọ̀ bàtà rẹ̀ gbédé so wọ́n bí nípò pẹ̀tọ̀ ìrìn àjò tọ́lọ̀ ní kémi orin gbogbo wa ò lè rìn ìlànà kan náà níbi tọ́lọ̀ bá dẹ̀ fi àtijọ́ àti mú kálukú síbẹ̀ náà ló máa rìn. Ìgbà tẹ́ wá gbédé yàtọ̀ sẹ́yìn àwọn olótúbà yín gbà nínú ẹbí yín. Kò sẹ́ni bọ́dù. Ẹ̀yin nìkan lè dá sí. Èmi nìkan ni mo wà mẹ́. Àsìkò ọdún léyà wà ní wáyé ń ṣe àsìkò ọdún léyà ìtúnu àwẹ̀. Nínú ọdún mò ń rẹran mò ń pẹran mò ń rẹran fún ìmọ̀mù ilé wa mò ń rẹran bẹ́bí bọ́dì mi kankan pẹran. Wọ́n sì máàmù ò sọ pé ẹlẹ́bọ ló nílé. Èmi kankan náà ń pẹran ọdún. Máàmù sì ń gbẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Wọ́n máa ń gbà. Wọ́n ò kó pẹ́lẹ́bọ ló ní. Àwọn ẹbí mi. Òkè wọn lè ta inú. Àlè ta wá nù. Wọ́n bí lè pé ibi tọ́lọ̀ rán mi sí ibẹ̀ ni mò ń ṣe yẹn. Bàbá láìpẹ́ yìí àwọn ariwo kan gba orí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni. Lórí ọ̀rọ̀ àwọn àáfàá àti ìṣẹ̀ṣe tó di pé bí à ń takò ọ̀rọ̀ síra wa ẹ̀yin gẹ́gẹ́ bí ògbóǹtarìgì oníṣẹ̀ṣe ọ̀rọ̀ awuyewuye yẹn ipò wo ló kọ ìyàwó ló kọ sẹ́yìn ojú ò lẹ fi wò ó kí lẹ fẹ́ sọ ń pa ẹ̀. Nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀ ni pé bí wọ́n ṣe ń ṣe nílẹ̀ Ìbàdàn wọn lè ṣe bẹ́ẹ̀ nílọrin bí wọ́n dẹ̀ ṣe ń ṣe nílẹ̀ Òṣogbo a lè ṣe bẹ́ẹ̀ nílọrin gbogbo alamọ̀ pé ìlú Ìlọrin ìlú àfáà ni gbogbo alamọ̀ pé ìlú Ìlọrin ìlú mùsùlùmí ni so bàbá wa dòdò pé bí wọ́n ṣe ń ṣe lóṣogbo wọ́n fẹ́ máa ṣe nílọrin èèyàn tẹ́ ń bẹ̀ torí pé ìṣe ìlú òun náà ni ìdáàlú bí wọ́n ṣe ń ṣe ní ìlú téèyàn bá wà inú lè yẹn máa bá wa fọ́lò so ti yé báyìí sìn tó báyìí pé kálukú bá ń ṣe bó ṣe yẹ kó ṣe tó ti yé ní kálukú ọ̀dẹ̀ kọjá yé rẹ̀ tó ọ̀dẹ̀ fọwọ́ síbi wọ́n gbé Ìlọrin òun sọ pé kẹ́nìkankan mọ́sẹ̀jì tó wù tó ti yé báyìí sìn ṣùgbọ́n àwọn èèyàn wa náà ti ń gbé kọjá ju bí wọ́n ṣe rò lọ náà fi ń takò wọ́n pé àwọn ọ̀fẹ́ bẹ̀ sẹ́kẹ̀tì
so nǹkan tí Ìlọrin ní nìyẹn. bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá dárúkọ èṣù báyẹn ní ọmọ èṣù lè yàn ẹni ẹ̀gá lè bọ́ra lẹ̀ kó jà ń pẹ́ ọmọ èṣù kẹ̀ èmi sọ ọmọ èṣù tí gan lè ṣù. ọ̀rọ̀ tí kálukú mọ bí kálukú ṣe máa ń gbà gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni gẹ́gẹ́ tí ọmọ bá wà jàgídíjàgan sí wọ́n lè ní àwọn ọmọ èṣù ni ọmọ bá ṣe tí ò dá wọ́n lè ní ọmọ yẹn ọmọ èṣù ni kò sí nǹkan tí ń jẹ́ ọmọ èṣù èyàn tí ẹ bá wà tí ò dá ó ní tinú rẹ̀ ṣe ni gẹ́gẹ́ tí sì báyìí èèyàn lé kálukú èmi ò ṣe bọ́sìtà kí n má dá kí n máa sáyàn lọ́kàn wá sọ pé èṣù ló fà tí mo fi sáyàn lẹ́yìn ládàá tẹ́wọ́n lásán so èyí kálukú ní tinú rẹ̀ ṣe náà fi máa ń pa wọ́n pé àwọn ọmọ èṣù ní èṣù ló jọ́ mọ wù àtọ́yẹ kọ́ mọ wù kò dẹ̀ rí bẹ́ẹ̀. bàbá irú òòṣà wa lè ṣù. òrìṣà èṣù jẹ́ ìránṣẹ́ kan tó ti yé sí báyìí ìránṣẹ́ kan ni èṣù jẹ́ nígbà ìwáṣẹ̀ tó ṣe pé wọ́n sì ìránṣẹ́ dọ̀la èṣù wà sẹ́ni tí ó mọ̀ pé èṣù wà. bàbá èṣù àti ṣètánì sẹ́yìn kankan náà ni wọ́n. ìgbà kankan. ok kí lè sùn kí ni ṣètánì. èṣù kì í ṣe ṣètánì ẹ wọ́n dásà èṣù kì í ṣe ṣètánì ìránṣẹ́ Olódùmarè ni èṣù jẹ́ tó ti yé sí báyìí so ikọ̀ kan sì ni èṣù jẹ́ nínú ìránṣẹ́ Olódùmarè èṣù kì í ṣe kìtánì láwọn sọ pé ẹnìkan bá ṣètánì ni kì í ṣe ṣùgbọ́n bá wí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìrìn àjò oníkálukú tó ti yé báyìí bẹ́ẹ̀ ni ọmọ lọ́rin tó hàn lójú ní gbogbo ẹ̀. táyì kàdí lọ́rin rẹ lójú mi. èyí ká gbéra ní ìbò lè ṣe parí ní lọ́rin. wọn àdàmú èmi lọ́rin wọn sì ní mi lára gbogbo lọ́rọ̀ nìyẹn ẹ̀wọ̀n náà sàn ebi tẹ́ kálukú bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn dé iná ló máa rí mọ́ ó ti yé báyìí ẹni tí ò bá mọ̀ kan sí kan ló máa ń sọ bẹ́ẹ̀ àwọn tó bí àwọn mùsùlùmí ni wọ́n a sì lè sọ pé àṣẹ mùsùlùmí mọ́ so ibi tọ́lọ́ bá ṣe pàtìjà àti mú kálukú sílẹ̀ ní òdúró ẹ̀wọ̀n náà sàn so ibi tọ́lọ́ pàtìjà àti mú ti wá sí ibẹ̀ láwa yìí kájá wípé àwọn àgbo oníṣègùn làwọn bá ṣe kọjá ní wọ́n jẹ́ lọ́wọ́ lọ́rin. ìsìláàmù yóò sì dúró. kò sì dá dúró. Mọ́ṣáláṣí kí ni ìmọ̀ràn fáwọn tó wà lórí ẹ̀rọ ayélujára. nǹkan tẹ́mi rí àwọn tó wà lórí social media yẹn ni pé kálukú ń wá tìjẹ́ àti mu ni story ni gbogbo tẹ́ kálukú ń sọ tẹ́ kálukú ń wá followers òun ni tẹ́ kálukú sọ because ẹlòmíì kan máa sọ̀rọ̀ kó fi ní followers ẹlòmíì adé sọ̀rọ̀ káyé bí mọ́ ẹlòmíì àti sọ̀rọ̀ pé kémi náà káyé lè mọ̀ mí kémi náà lè wà lórí íńtánẹ́ẹ̀tì káyé lè mọ̀ pé yẹ òun náà ní followers ayé dẹ̀ mọ̀ ó kọ̀ rẹ̀ jẹ́ báyìí ilé kálukú sáré so kò sọ̀rọ̀ lórí yẹn. bàbá àdéhùn social media yìí náà tàbá tí ìyá nípa. àwọn náà wà social media náà. tàbá lọ bẹ̀ á rí pé abẹ́ sògùn owó tó bá mélè owó ti dé ǹjẹ́ tí ògùn owó wà. ògùn owó ń bẹ àmọ́ àwọn tó ń ṣe ògùn owó wọ́n ti kú bẹ́ẹ̀ ni kò sí wọn mọ́ báyìí àwọn tí wọ́n mọ̀ ó só ń bẹ báyìí kò sí tí lógún owó tí ẹ bá sọ pé ó ń gbógun owó gbógun owó ń bẹ ẹ̀rọ lásán á jẹ́ pé bóyá nǹkan tó bá lọ́wọ́ àwọn bàbá tó ti lọ òun náà ń pè lógún owó báyìí. wọ́n tún pè kan ló sólẹ̀ kí ni ìyàtọ̀ sólẹ̀ àtògùn owó. ó só ń bẹ lóríṣiríṣi táwa náà mọ̀ ìyẹn wà ń sìn. àwọn tó dájú tó kọ̀ǹfàmù táwa náà ń ṣe. bàbá ìgbésà wọn ń gbọ́ ni pé wọ́n ní tànjẹ́ ni o lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ́wọ́ ń gbà káàtì náà ọlọ́pàá máa padà mú wọn. àwọn ẹlòmíì ń bẹ tí ò bá iṣẹ́ yìí nílé ẹlòmíì ògùn orí Facebook lọ sọ rẹ̀ lólógùn ẹlòmíì ògùn tó bá rí TikTok lónà fi sọ rẹ̀ lólógùn so ẹlòmíì yóò dẹ̀ fi sẹ́lẹ̀ online ní social media iṣẹ́ tán fi lẹ̀ irọ́ ni so tó bá yẹn lọ méjì èèyàn lọ mú kinní kan tó o bá nù wípé ẹ̀kọ́ kan gbọ́ online tí wọ́n náà mọ́ ọmọ tó pa ó ti lòfin ìjọba o òdìgbà tá a bá pa èèyàn àbí tá a bá gé orí èèyàn kó tó di pé èèyàn là láyé òdìgbà tá a bá pa èèyàn táyọ̀ kẹyìn kó tó di pa sí oṣù ń bẹ tí ò ní pàtì tí ò ní wàhálà kankan nínú tó sì lò tọ́lọ́hún sì jẹ́ ká sì rí ọmọ kù ó sì wà dáadáa tí sì ń bẹ tó dájú. ọdún fàtẹ fẹ́ ṣe báwo ló ṣe fẹ́. ọdún wa èmi náà fẹ́ ṣe ọdún Ifá tó ti ó pé ọdún márùn-ún tí mo jẹ ọba Ìṣègùn so every year ni mo máa ń ṣe so mo fẹ́ ṣe 5 years anniversary so ti yé ṣùgbọ́n mo fẹ́ ṣe 5 years anniversary tí mo jẹ ọba Ìṣègùn so ìlú Ọ̀yọ́ dẹ̀ ni mo ti fẹ́ ṣe so ti yé ọ̀pọ̀lọpọ̀ ń bèèrè pé tí mo ti fẹ́ ṣe ìlú Ọ̀yọ́ pèsè bí Ìlọrin lọ́yẹ̀ kí n ti ṣe Ìlọrin mo ti máa ń ṣe àmọ́ mo ti tó fẹ́ ṣe another branch ọ́fíìsì mi sọ̀yọ́ so torí ẹ̀ mo fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ àsìkò oṣù báyìí lèmi náà pè. ìgbàdùn máa wáyé. ó máa wáyé náà di 2020 náà oṣù táwa yìí bẹ́ẹ̀ ni ní November. kí wọ́n lè ṣe pé àti ìyá yìí lè dùn. èyí ajẹ́sìgá mi ta wá bí ọdún rẹ̀ jẹ́ nìkan tó yẹ pé ó súnmọ́ mi gan so wọ́n dẹ̀ jẹ́ tó yẹ kó jẹ́ olólùfẹ́ mi gan so èmi ò kí ń báyẹn sí mo máa ń dá wà ní wàmùkù bọ̀ ìyá ajẹ́sìgá mi jẹ́ nìkan tó yẹ pé inú rẹ̀ dẹ̀ mọ́ so mo ti stọ́ọ̀dì rẹ̀ mo dẹ̀ ti mọ̀ wá rẹ̀ kí n tó gbé alátòtì Ìlọrin wá báyẹn sí náwó lẹ́kọ̀ọ́ so ẹni yẹn ìyàtọ̀ kọ́ sí mi ìyàtọ̀ lọ bá mi so last year àjọṣe ni ẹ̀rọ lásán so this year náà tọ́lọ̀ tó ní kẹ́mi wà mọ̀ ọbẹ̀ náà àtòjọ wà ń bẹ̀ báyìí ni
kẹlẹ́ tó máa kọ́ mọ́fẹ́lẹ́ ìṣòpin fún un. bàbá ẹni wọ́n máa mọ̀ pò níyìn. bẹ́ẹ̀ ni ṣé ìrírí ló fẹ́ lẹ́yìn ni àbí ẹ̀kan òkú ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ wọn òkú. ìrìn àjò ayé ló fà á lórí tí ẹ bá rin àrìn àjò débì kan yọ mọ̀ pé ẹ̀dá ẹ̀yìn ẹ̀ṣẹ̀ tí ẹ máa ń dára dé so àti bọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe ti rẹ pé wọ́n dà wá àti bọ́pọ̀lọpọ̀ tẹ pé wọ́n padà bìtìrì wa torí ẹ̀ lè mọ fi ń dá wà so ọ̀pọ̀lọpọ̀ máa ń bá wa ṣe tó ṣe pé àwòrán èyí súnmọ́ wọn ṣe understand so èyí tá a bá ń lẹ̀ ó tó wa ṣayé láà ní lọ́dọ̀ ní kankan tó ló ń ṣe ní ọlọ́run sàánú àwa náà. ìwádìí tó ìfà dọ́là. mo mọ ní dọ́là gan. dọ́là. tọ́ka sọ pé ìfà dọ́là. gbogbo àpòyìn báyìí dọ́là ni. tọ́ka sọ pé dọ́là nínú àwa náà tẹ̀lé ìfà dọ́là. ọ̀pọ̀lọpọ̀ máa ń bí pé báwo ni ìfà dọ́là ti wáyé àti náà ti sọ ìfà dọ́là torí mi ní náírà. dọ́là mo máa ń sábà ná gan torí ẹ̀ ló mọ̀ pé ìfà dọ́là ti dé o ìfà dọ́là ti dé o dọ́là ló máa ń ná o. bàbá dọ́là yìí àwọn tí bí náà ń gbé wá ní. ẹ má wáyé o kì í ẹ sọ̀rọ̀ pé ẹ̀gì dọ́là ẹ bá fẹ́ mílíọ̀nù ẹ̀gì. bàbá wa ní àníná dọ́là mọ́ bó ṣe pé kọ́ńtì méje la fẹ́ ń bí owó olú kọ́ńtì méje náà lọ. bẹ́ẹ̀ ni pẹ̀lú ògùn ọlọ́ bàbá nọ́mbà yìí ẹni bá fẹ́ bá ń sọ̀rọ̀ bóyá nọ́mbà náà lè pè é sí. 081 30 43 97 87. ẹ bá pèlè kan sí. 081 30 43 97 87 ó náà WhatsApp number mi. ó dàbọ̀.